Fídíò yìí wà fún àwa Yorùbá ilẹ̀ olómìnira Benin fún ọdún egúngún àgbáyé tí wọ́n fẹ́ ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí a ó sì fi ẹ̀kan ní àjọṣepọ̀ pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ nínú fídíò yìí kí gbogbo wa kópa nínú ọdún egúngún yìí. Sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni bàbá wa Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbé sí orí àpèrè ló mú wa tí a fi wá. Bàbá ni Aláàfin jẹ́ fún gbogbo wa, ló fà á tí a fi wá láti pé ẹsẹ̀ wa pé láti fi wá ojú wa rí ká sì mú lọlé bí wọ́n ṣe ń ṣe káwọn náà lè bá máa ṣe bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wa lọ́hùn. Torí àṣà táwa ti lọ sọ́hun, àṣà ti ṣe bákan díẹ̀, ó ti yẹ̀ díẹ̀, kò lè dàbí tilé mọ́. tó a dẹ̀ ti wá àti rí gbogbo tí ó yẹ kí a rí inú wa dùn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Commissioner for Culture and Tourism tí wọ́n gbà wá láyè láti wá. Báwo la sì máa tó máa tó ṣe àjọṣe ní World Egúngún Festival tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì bó sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dún tó kọjá ó tún máa jù bẹ́ẹ̀ lọ lọ́dún. So àwa wò wípé ní Nàìjíríà rẹ̀ àwọn tí wọ́n ti tẹ́wọ́ gbà àwọn egúngún tí wọ́n ti gbà àwọn showcase ó ti pọ̀ pé àwọn fẹ́ kó jẹ́ wípé àwọn neighboring countries àwọn orílẹ̀-èdè tó jẹ́ kìíní especially àwọn tí wọ́n share culture tí wọ́n believe fún Yorùbá àwọn fẹ́ kó jẹ́ pé eégún aláré nìkan ni ló pọ̀ afẹ́kún jẹ́ pé egúngún onídàn àmọ́ spectacular egúngún abáyé nínú àwọn ọ̀dọ́ tí náà lẹ́yìn ó lè sọ pé àwọn egúngún nígbà tá a bá fẹ́ máa bá fẹ́ showcase a sọ pé egúngún tẹ̀ rí yìí o Benin Republic ló ti wá o egúngún tẹ̀ rí yìí o Togo ló ti wá o. So èyí tó fẹ́ mú jáde òun ni wípé countries may apart from àwọn egúngún tó wà Nàìjíríà wọn kàn afẹ́tíà as much as possible ó jẹ́ wípé gbogbo àwọn tí ó showcase wọn àgbèrè pẹ́ so that kò ní sú àwọn tó ń wọ̀ so àdéhùn plan pé ìgbàlérè máa oríṣiríṣi lẹ́yìn bíi mẹ́ta mẹ́rin so máa. I hear everything they are saying. When the time is coming, I'll discuss with Turulashe to know how to do about that. Fún ìrọ̀rùn láti lè ṣe gbogbo akitiyan ló bọ́ sójú kan, inú wa dùn tó yẹ pé láàrin ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì ẹ bá lè sọ fún wa pé eégún mẹ́rin ló ń bọ̀ orúkọ wọn ọ̀hún tí wọ́n sì máa ń ṣe ọ̀hún sódà pé yóò rọrùn fún wa láti gbé wọnú àwọn list ìkíní ìkejì ni pé náà tún rọrùn láti ta eégún yẹn dáadáa sí gbogbo àgbáyé á ṣe ọ́díò tí àwọn èèyàn máa wò lórí screen tí eégún yẹn bá ti ń ṣeré. Ìbápẹ́pọ̀ yín pẹ̀lú wa tó wá jẹ́ kó máa tó máa bá lóun wà pẹ̀lú ilé àtọ̀nà yín tó wá máa pẹ̀lú ẹ má gbàgbé wa àwọn náà sì ní gbàgbé yín. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Benin, Yorùbá Benin kí á péjú nípínlẹ̀ Ọ̀yọ́ ká sì mú aṣọ kan náà tí wọ́n fún wa láti fi hàn wípé àwa gan fún ara wa a nífẹ̀ẹ́ àṣà àdẹ̀mọ àṣà Yorùbá. Láti kópa ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó wà nísàlẹ̀ yìí